àsìkò yìí yóò dára fún gbogbo alágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ 17 oṣù keje ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìbẹ̀rùbojo ló ti wọnú ẹgbẹ́ òṣèlú PDP báyìí lórí ìròyìn kan eléyìí tí wọ́n gbọ́ lọ́wọ́ ẹ̀yìnkùlé wípé Àtíkù Abubakar tó jẹ́ ọmọye tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún lọ́dún 2023 wípé ó ti ń palẹ̀mọ́ láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà nítorí pátápátá láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC lérògbà fún ìpalẹ̀mọ́ láti díje dupò ààrẹ lọ́dún 2027 gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ nínú ìwé kan èyí tí wọ́n ní Àtíkù Abubakar kọ ní ọjọ́ 14 oṣù keje ọdún tá a wà yìí láti sọ fún ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú PDP ní wọ́ọ̀dù rẹ̀ tó wà ní Jadawan ní ìpínlẹ̀ Adamawa wípé ìwé yìí lòun kọ ò láti fi sọ fún wọn wípé òun fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP náà darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé Àtíkù Abubakar ló ń kúrò látinú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sí kan láti ọdún 1999 títí di ọdún 2023 bẹ́ẹ̀ bá gbàgbé ọdún 1999 wọdún 2007 ló fi jẹ́ igbákejì ààrẹ sí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nígbà tó di ọdún 2006 ló kúrò ńbẹ̀ lẹ́yìn tó kúrò ní ipò ààrẹ nípò igbákejì ààrẹ ló tún darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú AC kó tó di pé ó di ẹgbẹ́ òṣèlú APC níbẹ̀ ló tún padà sí ẹgbẹ́ òṣèlú PDP báyìí Látìkù Abubakar àtòun Ràúfù Arẹ́gbẹ́ṣọlá Peter Obi Rotimi Amechi David Mark àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n tún dá ẹgbẹ́ òṣèlú ADC sílẹ̀ léyìí tí wọ́n ní ó ṣeé ṣe kó kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC ṣùgbọ́n o Àtíkù Abubakar ní ìròyìn ọ̀hún ìròyìn ẹlẹ́jẹ̀ ni bóun bá kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP pátápátá ò fún ara òun lòun ó sọ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ọmọ ẹgbẹ́ òṣèlú APC tàbí PDP wípé òun fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC ó wá rọ àwọn èèyàn láti jìnnà sí ìròyìn ẹlẹ́jẹ̀ èyí tí wọ́n ń gbé káàkiri ìgboro. Ẹ̀wẹ̀ ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì gómìnà rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ọ̀gbẹ́ni sẹ́nítọ̀ Iyìọlá Omíṣore Owómà ló ti sọ wípé bí gómìnà tó ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí àlééfà báyìí Adémọ́lá Adélékè ti ẹgbẹ́ òṣèlú PDP tó bá ní ìfẹ́ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC wípé kó má gba ẹ̀yìnkùlé wọlé kó gba gbàgàdé ojú ilé wọlé o sínú ẹgbẹ́ òṣèlú náà. Omíṣore tó sọ̀rọ̀ yìí lórí ètò kan níléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó lórí ọ̀rọ̀ òṣèlú nígbà tí wọ́n ń bèèrè lọ́wọ́ rẹ̀ wípé àwọn lùgbọ́n o wípé gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́hùn-ún ó fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC níbẹ̀ ni Omíṣore ti sọ wípé bí wọ́n ti gbọ́ náà lòun náà ń gbọ́ ó ní ṣùgbọ́n òun yóò rọ Adémọ́lá Adélékè wípé gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn tó lọ ń pakuru mọ́ tó fẹ́ gba ipa ẹsẹ̀ rẹ̀ wọgbẹ́ òṣèlú APC yìí kò lè ṣe ìrànlọ́wọ́ fún o nítorí wípé gómìnà Abíọ́dún ìpínlẹ̀ Ògùn ló ti ń ṣe dáúlà tirẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní Adémọ́lá Adélékè wà tóun náà ti ń tukọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun nípa ìdí èyí kó gba ipa ẹsẹ̀ àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọnú ẹgbẹ́ náà. Omíṣore tó tẹ̀síwájú oníṣẹ́ mọ nǹkan tó fà á tí Adélékè fi ń sá káàkiri kíjokíjo lọ́rẹ̀ẹ́ bá Dàpọ̀ Abíọ́dún ní ìpínlẹ̀ Ògùn tàbí lọ sí ìlú Àbújá
láti lọ rè bá àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC kó lè ti pa wọn wọ̀ ní wípé ó ń bẹ̀rù kó má bàa pàdánù ipò gómìnà tó fẹ́ díje dù ní ọdún 2026 lẹ́ẹ̀kan sí lóńdó bóyá tóun bá gba ipa ẹsẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ní ọdún 2026 ìdánilójú wà wípé òun yóò já olúborí ṣùgbọ́n Omiṣore sọ wípé láti máa gba ipa ẹsẹ̀ Dàpọ̀ wípé yóò gbàbẹ̀ wọ ẹgbẹ́ òṣèlú APC yìí kò lè ràn lọ́wọ́ o. Omiṣore ní tí Adémọ́lá Adélékè yóò bá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC yóò bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni nítorí ìlànà ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú náà. Gómìnà Ṣèyí Mákindé láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti ju àdó ọ̀rọ̀ ògúlùtù ńlá ọ̀rọ̀ kan sílẹ̀ báyìí wípé ẹni tí ó bá lọ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP wípé kí onítọ̀hún di gbádàgbọ́n rẹ̀ kó máa lọ láyọ̀ òun àlàáfíà gírígírí ìbẹ̀rùbojo kankan ò sí o fún ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ lórí àwọn ìròyìn èyí tó ń so mọ́ Àtíkù Abubakar lẹ́sẹ̀ wípé yóò kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC èyí tó mú gómìnà Mákindé láti sọ wípé ariwo yóò lọ yìí ti pọ̀ jù wípé tí Àtíkù Abubakar bá fẹ́ lọ kó má fi lílọ rẹ̀ dá wàhálà lẹ̀ tàbí dúkokò mọ́ ẹnikẹ́ni. Wọ́n ní láti ìgbà tó ti ń wọlé jáde kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP àti APC wípé Àtíkù ló lọ àlàáfíà tó ń bẹ nínú rẹ̀ ò lọ àwọn àlàkalẹ̀ ètò tó ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú tó ti ń kúrò kò sí kankan tó yí padà o. Ó ní ẹni bá lọ ní ló mọ̀ wípé òun lọ àwọn tó kù wọn yóò dúró a ó mọ àwa tá a kù nínú ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí Ṣèyí Mákindé ti sọ̀rọ̀ ọ̀hún nílùú Àkúrẹ́ tí ṣolúlu ìpínlẹ̀ Ondo níbi ètò kan ọdún kẹwàá ti ọba Dèjì tìlú Àkúrẹ́ o eléyìí tó ṣe àjọyọ̀ rẹ̀ nílùú Àkúrẹ́ ọba Adétóyìnbó Aládélúsì èyí tó ṣe àjọyọ̀ ọdún kẹwàá lórí ipò àwọn baba ńlá rẹ̀ èyí tí gómìnà Ṣèyí Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ tóun náà wà ní ìpínlẹ̀ Ondo lọ́hùn-ún fún ti ayẹyẹ kábíyèsí náà. Níbẹ̀ ni Ṣèyí Mákindé ló ti bá àwọn oníròyìn sọ̀rọ̀ nígbà tó ń fi ìdáhùn sí ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ lórí rògbòdìyàn àti ìròyìn tó so mọ́ Àtíkù Abubakar lẹ́sẹ̀ wípé ó fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Níbẹ̀ ni Ṣèyí Mákindé ti fi èsì ọ̀rọ̀ padà fún àwọn oníròyìn wípé báwọn náà ti gbọ́ lòun náà ń gbọ́ o tÁtíkù ó bá lọ kó máa lọ láyọ̀ òun àlàáfíà kó má fi lílọ rẹ̀ dá wàhálà sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ọlọ́run ọba níṣọ́ kó máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ gbogbo wa o ní ìgbà tá a bá ń lọ tí a bá ń bọ̀ lójú pópó. Ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn èyí tó bomi ọgbẹ́ ìbànújẹ́ sí ọkàn àwọn olùgbé Àgọ́ Ìwòyè ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ wípé arábìnrin kan èyí tó wà lórí ọ̀kadà alùpùpù tó ń ti ẹni tó ń wa ọ̀kadà náà ní ọkọ̀ Toyota Camry aláwọ̀ pupa kan ló kọlù látàrí eré àsápajúdé èyí tí ẹni tó wa ọkọ̀ Toyota ọ̀hún tó ń sábọ̀. Ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ ní agbègbè Ìgàn nílùú Àgọ́ Ìwòyè ojú òpópónà Ìgàn yìí ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ jàǹbá ọ̀hún ti wáyé o lánàá tí í ṣe ọjọ́ Wednesday ọjọ́ àánú ní ìgbà tí wọ́n ní ọlọ́kadà tó ń ti arábìnrin tó ń bẹ lórí ọ̀kadà ní ẹ̀yìn rẹ̀ yìí ní ọkọ̀ Toyota yìí ló sáré lọ yà bá wọn lọ́nà tó sì jẹ́ pé lójú ẹsẹ̀ ni arábìnrin ọ̀hún ló jẹ́ náà bá nípè nígbà tí ẹni tó wa ọ̀kadà tó ń farapa játijàti èyí tí wọ́n sì ti gbé lọ sílé ìwòsàn. Ó ṣojú mi kòró kan tó ṣe é lálàyé fún àwọn oníròyìn sọ wípé awakọ̀ Toyota náà ló jẹ̀bi nítorí wípé eré tí ń sábọ̀ eré yìí ó ti pọ̀ jù tó sì lọ kọlu àwọn tí wọ́n ń lọ jẹ́jẹ́ o lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà lórí ọ̀kadà wọn èyí tó sọ arábìnrin ọ̀hún di èrò ọ̀run. Ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ Trace ní ìpínlẹ̀ Ògùn eyín Babátúndé Akínbíyì èyí tó fi ọ̀rọ̀ náà léde ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn awakọ̀ láti máa ṣe pẹ̀lẹ́kùtù lójú pópó nígbà tí wọ́n bá rìn lójú ọ̀nà àbí ládùúgbò. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò ti èdè Yorùbá obìnrin ní Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá òun mà ló ti ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn oníbèrè
èyí tí wọ́n ń béèrè ìbéèrè kùngbákùngbé lọ́wọ́ rẹ̀ wípé kó fi ọkọ rẹ̀ kó fi wọ̀n fún wọn. Àwọn fẹ́ mọ ọ̀rẹ́kùnrin rẹ̀ tàbí ọkọ eléyìí tí Jùmọ̀kẹ́ ń fẹ́ o, gẹ́gẹ́ bí Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá bó ti kọ ẹ̀písítélì ọ̀hún sórí ìkànnì ayélujára rẹ̀, èyí tó ń dá èsì ọ̀rọ̀ ọ̀hún padà fún àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n ń béèrè nípa ọkọ rẹ̀, tó sọ di mímọ̀ wípé tẹ́nítẹ́nì ohun téèyàn bá fi pamọ́ òun ló níyì. Ó ní òun fi àsìkò yìí rọ gbogbo àwọn olólùfẹ́ òun pátá o kí wọ́n dákun dábọ̀ kí wọ́n ṣèwé agbéjẹ́mọ́wọ̀ kí wọ́n sì ṣẹnu wọn ní déédéé síbì o. Ó ní lótìtọ́ lódodo lòun dúpẹ́ fún ìfẹ́ tí wọ́n fi hàn sí òun. Ó lámọ́ oníkálukú ló ní ìlànà àti ìpinnu ìrìnàjò ayé rẹ̀. Ó ní bí àwọn kan bá ṣe tí wọ́n fi ọkọ àbí ìyàwó wọn tí wọ́n fi ń pàtẹ sórí ìkànnì ayélujára, ó ní òun ní tòun. Ohun tó ṣe pàtàkì sí òun ni wípé eré sinimá tí òun ṣe nìkan ni wọ́n lè mọ̀ nípa rẹ̀, eléyìí tó jẹ́ gbajúgbajà fún gbogbo àwọn ènìyàn. Ó ní ṣùgbọ́n ohun gbogbo tó bá ti ní ṣe yàtọ̀ sí eré sinimá tí wọ́n mọ̀ òun mọ́ o. Ó ní kí ẹnikẹ́ni má béèrè lọ́wọ́ òun, àtòun àti Ọlọ́run ni wọ́n jọ ní ọ̀rọ̀. Nípa ìdí èyí kẹ́nikẹ́ni má fi ọ̀rọ̀ wá ọ̀rọ̀ bóyá ọkọ àbí ẹni tí òun fẹ́ kí wọ́n béèrè lọ́wọ́ òun o. Ó ní ẹni tó bá ti lọ́hùn ní ìfojù dájúdájú onítọ̀hún yóò gba èsì eléyìí tí ò ní dáa látẹnu òun nípa bíbèrè ọkọ òun dà, èyí tí Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti wo ọ̀tún ìròyìn míì nílé iṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Mo gbà á ládùúrà wípé iṣẹ́ Ọlọ́run tó dájú yóò wà lórí wa. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.